wo bí sórí tí ajá ẹ bá dùbọ̀ ẹkùn mi màá jẹ́ kó fẹ́ jẹ wẹ̀. nítorí owó rẹ̀ nu bàbá rẹ̀ ọgbà sàn bàbá mi. abẹ́ ẹ̀gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì. mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o kábíyèsí máa débẹ̀ mi ò ní gbà o. kábíyèsí ni o. kí ló ṣe wọ́n. ọba jẹ mọ́jèlé. kí ló dé kí ló pa. ikú ni. ìwọ náà pa kábíyèsí. irọ́ mi ò pọ́wọ́. ẹ̀gbọ́n mi fúnra rẹ̀ ló bu májèlé sí i. òkú tẹ́sí ẹsẹ̀ rẹ ti yọ síta. iná ni mi o èmi ò mẹ́ńtọ́ dá mi o tó o bá fi orí jóná màá jẹ́ kó gbóòórùn ara ẹ̀. wọ́n ṣetán láti gbèjà ọkọ mi láti jọba kémi náà lè di olórí. tó bá jáde kò lè jọba. irọ́ ló pa. àkọ́kọ́ ṣẹlẹ̀ ìkejì náà ṣẹlẹ̀ ṣé ó dìgbà tí wọ́n bá kólé ọba tán ni. kí ló ṣẹlẹ̀ sílùú ìbáyìí. orí adé ó ti ká bàǹbà òrẹ́ wà gbà orí tí ó jọba nínú àkùrọ̀ ẹ̀rù ti wáyé orí adé fúnra bí ọ̀wọ́yọ̀ màrìwò láàrin ìgbàgó akẹsẹ̀ láàrin òtúra orí kọ̀ àfọ̀nbá gbóná jẹjẹ kóná lálá kan sinimá ti tó orí adé agbára bá sinimá tó halẹ̀ tó máa rẹ̀ títí wọ́n fi wà wàrà múròdò wọn dákòkò lórí ìdánkádà àfarapamọ́ jẹ gbogbo wọn níyà ẹ̀wọ̀ sinimá ìkọjá àfẹnuròyìn ẹ̀dọ̀ Abọ́sẹ̀dé John ló produce yẹ Osman Gbadebo ló package yẹ Wíìdín Ẹ̀sà Ayédè ló direct yẹ starring Yínká Quadri Bímbọ́ Ọ̀ṣì Délé Òdùlé Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì Peter Ìjàgbéni Abọ́sẹ̀dé John Tóyìn Aláùsá Yínká Àlàbí Taofik Adéwálé Dìgbòlùjà Túndé Ọlá Yusuf Juliet Jàtò Osman Gbadebo Ahmed Yusuf Ayọ̀mídé Olówóyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Orí Adé action packed movie suspense èyí gbogbo jù ó dìgbà báwo dọ́pẹ́kẹ́ tó mọ bó ṣe ń lọ ẹ tún kojú lọ́nà sinimá kàkàtà tí ń polongo ẹ̀ Àmọ̀tẹ́kùn ni ó ń bọ̀ lọ́nà dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ Orí Adé làkọlé eléyìí tó jáde yìí ó kọjá àfẹnuròyìn ẹ tètè lọ ra ti yí o Ọ̀làsíkò Adé orí ọ̀kẹ́ kò jọ tẹ̀yẹkẹ́yẹ. máa sọ pé ọmọ tí mo járe. ẹgbẹ́ Tájù ẹ kúrọ̀lẹ́ ọ̀dọ̀ yín dẹ̀ mò ń lọ. ọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ni. ṣé kò sí o. ẹ wo nǹkan kan lè ní ẹni tó dẹ̀ nílé náà ìyẹn náà nípò òun fẹ́ gba owó ẹ pé ká kó jáde. pípé nǹkan lè tó yẹn. bí mo ṣe rí nìyẹn o. ẹ dẹ̀ máa wo èmi gangan alára tẹ̀ ń wò yìí oṣù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun ni àwọn iléeṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ ló ń jẹ mí. irọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n sanwó oṣù fún mi. àwọn ẹbí mi àti jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ kan ìṣòro ni. irọ́. ẹ wo tẹ́ṣẹ́ ní mi tí mo ń rìn lọ yìí kò wù mí kò wọ́n ẹlẹ́dàá mi mi ò ní owó ọkọ̀ òun ni mo ṣe ń rìn ni wọ́n sọ pé kí tiẹ̀ ṣe kí ni kí n máa gbá lọ bó pẹ́ bóyá màá débi tí mò ń lọ àwọn ẹbí á ṣáà jẹun. ṣé pé nǹkan wá bàjẹ́ tó yìí. nǹkan bàjẹ́ ju bẹ́ẹ̀ lọ. ẹ̀gbọ́n Tájù ẹ mọ nǹkan mo ní ẹgbẹ̀rún kan bí báyìí ẹ jẹ́ ká pín kí n fún yín kẹ́ lè fi wọkọ̀ débi tẹ́ ẹ lọ. máa dúpẹ́ gidigidi gan ni
ń bọ̀. Ẹ gbà. Ẹ ṣeun gan. Ẹ ṣeun ló máa bùkún yẹn ṣeun. Àmín, àmín. Ṣeun gan. Àmín. Èmi ti fẹ́ padà lọlé. Ẹ mọ̀ nǹkan, ẹ bá mi sọ fún àwọn ọmọ wípé láìpẹ́ láì jìnnà èmi wá yọjú sí wọn. Ẹ bá máa kí wọn dáadáa o. Kò tọ́pẹ́. Ẹ̀gbọ́n, ó dàbọ̀. Ẹ̀gbọ́n Tájù, a máa ríra. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Kí ló dé? Irú ojú burúkú wo ló fi ń wò mí yẹn? Kí ni ìṣòro ẹ gan? Tájù, oníṣòro o, ìṣòro ẹ dẹ̀ ga gan. Ó burú o. Burú? Bí ti báwo? Ó gba owó lọ́wọ́ opó tó ń bọ̀ wá sí ilé ẹ̀ fún ìrànlọ́wọ́. Ṣé èèyàn ń ṣèkà? Ọ̀gbẹ́ni yẹn ń ṣèkà. Kò kí ń ṣèkà rárá. Ọgbọ́n ló ń pè yẹn. Sórí èmi ò lè gba kẹ́nikẹ́ni wá kó bùkátà mọ̀lẹ́bí ẹ̀ kó wá dà lórí tèmi. Èèlò ni mo rí tí máa fún wa sọ pé mo fẹ́ máa ṣe dàrúṣà fáwọn ẹbí kan. Wo ẹbí tèmi gan mò ń tiraka láti ṣe kíni láti jẹ́ kó gbádùn mi ni. Ọ̀gá mi ò ráyè, kò sí ètò kan ẹ̀ ṣókun ẹ ní. Ṣé lè lo pè lọ́gbọ́n? Wo ìṣòro tiẹ̀ nìyẹn já lọ o, ọ̀fun ti ń gbé mi. Ó ṣe ń sọ̀rọ̀ ni. Àwọn òyìn èmi mọ̀ ọgbọ́n lèèyàn máa fi ṣe máa sọ pé kí èèlò ni mò ń rí. Èèlò lówó mi gan. Màá tún máa kó lọ sọ́dọ̀ tiwọn. Gbogbo ara ẹ dẹ̀ dòwòdòwò. Owó gidi ń bẹ lẹ́nu. Tẹ bá fira yín lẹ̀. Ẹ dúró lẹ́yìn o. Bẹ́ẹ̀ ṣe wà yẹn ní kẹ́sẹ̀ dúró. Ẹ lẹ̀pọ̀ bẹ́ẹ̀. Wọ́n ti yà mí o. Aṣẹ́wó. Wọ́n ti yà mí o. Wọ́n ti yà mí kí ló dé báyìí? Kí ló dé tó ń ṣe lé fún mi báyìí? Kí ló tó ń ṣe lé fún mi báyìí? Kí ni mo ṣe fún ẹ báyìí? Bàbá onílẹ̀ tún lẹ́nu. Ṣé mi ò ká yín? Ṣé àgbà tí máa ń ṣe tipẹ́ tẹ bá juwọ́ sí mi? Ṣé mo sọ fún yín pé mò ń ṣègbéyàwó ni? Ẹ má juwọ́ òṣì sí mi o. Ìwọ ọ̀rẹ́ mi ìgbà yẹn wá ń kọ́ ayé ń ṣerú ẹ̀. Ṣé àgbà mo ti ká yín rí? Lẹ́ẹ̀kan ni àbí? Ó da ilé ìdí ẹlẹ́kẹ̀lò. Ó di méjì báyìí. Ó di ẹ̀kejì. Ní kíá. Ó dà kí ló fẹ́? Sọ tó bá fẹ́ máa ṣe. Ó ti yé yín. Oṣù mélòó lọ́wọ́ yìí? Mo fẹ́ lóṣù kan. Ta ni? Oṣù kan. Ẹ̀yin àti ta ni? Oṣù 6 ni mo fẹ́. Ta ló wà ńbẹ̀? Ta ló wà ńbẹ̀? Fẹ́ fi mí lẹ́jọ́, tẹ bá tún fọwọ́ kàn mí lọ́wọ́. Ẹ̀yin oníranù òṣì. Sóṣù 6 ló fẹ́? Nǹkan tí mo fẹ́ nìyẹn. Máa fún ẹ lóṣù 6 tó fi ní sanwó ilé, ṣọ́tán? Bẹ́ẹ̀ni, kò sí wàhálà ọjọ́. Ẹ wá àwòrán ńkọ́. Ẹ má fọwọ́ kàn mí tàbí kí ló dé? Àwòrán ńkọ́. Ẹ lẹ́yìn oṣù 6 tí bá ti rí pé mi ò sanwó kankan, kò sí wàhálà mi ní sọ fọ́lọ́pàá, màá dẹ̀ yọ kúrò. Bó ṣe máa jẹ́ nìyí. Tó ti dá bẹ́ẹ̀. Já lọ jàre ẹ̀yin oníṣìnà oṣù. Wo bí ọ̀bẹ gé ni lọ́wọ́, aṣọ̀bẹ́nu, ọ̀bẹ ti ṣe tó máa ṣe, jẹ́ kó máa lọ. Èmi ti gbà pé òfò ara ti ṣe mi, oṣù 6 máa yanjú ẹ̀. Jẹ́ ká lọ wábì kan táàrọ̀ àfẹ̀gbẹ̀ pamọ́ sí ká parí tá bẹ̀rẹ̀. Ṣáyé máa gbà wá fún. Á gbà wá. Tẹ́ bá wá fún mi ní oṣù 6 kí lè máa wá fún mi. Ọdún kan. Ọdún kan ti kéré ju gbogbo eléyìí o. Èmi náà ṣòfò ara, má jà ṣòfò ẹ̀mí. Kí ni ètò kéèyàn kú síbẹ̀ lóòótọ́? Ká ṣe bí ẹni kú ká mẹ́ni tó fẹ́ ní. Àwọn epo ènìyàn dé. Onídìí di orí olórí. Èèyàn ọmọ yìí, mo mọ ọkọ tẹ́ ń rò. Ẹ̀mí bínú sí mi ni. Ó sàn ká wà bíbá yìí ju pé ká máa sun títì lọ. Àmọ́ màmí, ṣé bẹ́yìn lẹ máa ń sọ fún wa wípé gbogbo nǹkan rere
lẹ́yìn àti bá mi ṣe bọ́jọ́ ọ̀la wa ní padà má ṣe jèrè ẹ̀. Kí ló dé tá jèrè ẹ̀? Màámi, kí ló dé? Ọkọ mi, ọ̀nà Ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn. Àwa lè rò bí a pé kò ṣe é, ṣùgbọ́n ó ń ṣe fún wa, àwa nǹkan tí ì rí ni. Bíbélì sọ wípé ẹgbẹ̀rún ọdún ó dàbí ọjọ́ kan níwájú Olúwa. Ọjọ́ kan ó dàbí ẹgbẹ̀rún ọdún níwájú Olúwa. Màámi, ẹ ti sọ fún wa tẹ́lẹ̀, ṣùgbọ́n ilé ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni, ti pọ̀ jù, pọ̀ jù. Láìpẹ́, 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 nǹkan á dà. Ṣé ti gbọ́? Nǹkan á dà. Mo bá yín yọ̀ arábìnrin. Ilé-iṣẹ́ wa ti gbà yín láti kí ẹ máa bá wa tún ọgbà àyíká wa ṣe. Ẹ máa bá wa gbálẹ̀. A dẹ̀ máa fún yín ní ẹgbẹ̀rún 12 lóṣooṣù. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ ṣé gan. Má bínú. Gànmọ́ ni mò ń gbé. Láti bẹ̀ dé Adéwọlé bí báyìí. Ẹgbẹ̀rún 11 ló máa ná mi lóṣooṣù. Gbogbo ọkọ̀. Ọmọ méjì ni mò ń dá tọ́. Mi ò mọ̀ bóyá ẹ kàn lè bá mi fọwọ́ kún owó oṣù yìí ẹ jọ̀ọ́. Arábìnrin, kò sí nǹkan tí mo lè ṣe sí. Tí bá ti mọ̀ wípé owó oṣù tá fún yín kò bá tẹ́ yín lọ́rùn, ẹ lè fi ṣẹ́ wá sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá rú àǹfààní tí wọn ò rí. Rárá, má gbà. Ẹ ṣé gan. Má bẹ̀rẹ̀ ṣe ẹ ṣé gan. Ẹ ṣé. Ẹ ṣé olórí kò sẹ́ni tó máa di orí tirẹ̀ fún alámúṣènìyàn ó ṣe é dénú sáré ẹ ò rí bí ṣerere tí ò kéré láyé ayé gbọ̀gbọ́ ọkàn mi máa rẹ̀ funfun nẹ́nẹ́ o àyà mi máa rẹ̀ funfun nẹ́nẹ́ o ìmọ́lẹ̀ wọlé dé funfun nẹ́nẹ́ o funfun màmá mi ó fọ̀rọ̀ Olúwa kọ́ mi ó fọ̀rọ̀ Olúwa bọ́ mi dúró jẹ́ wọn mọ́ dúró ohun kó pẹ́ títí ìyá yìí adópin ìyanu máa ṣẹlẹ̀ dájú jẹ́ ká rọ́jú iye mo rí ọkàn mi máa rẹ̀ fún nẹ́nẹ́ àyà mi máa rẹ̀ fún nẹ́nẹ́ ìmọ́lẹ̀ wá dédé fún nẹ́nẹ́ fún nẹ́nẹ́ wítìrẹ́ kò jẹ́ wítèmi o ọ̀wọ́ epo láráyé banilá kúlù ṣe nàtẹ́ báyà ṣe tirẹ̀ kò jẹ́ ṣe tèmi o ọwọ́ mi màrè funfun. Ẹ káàbọ̀ máa. Kúnlẹ̀ dìde. Dùbúlẹ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́ má bínú sí mi. Kàkà kí n wọ ọkọ̀. Mo láti rìn láti ibi iṣẹ́ débí báyìí ni ká bá lè rówó fi jẹun. Ẹ pẹ̀lẹ́ màámi. Ó ṣe. Ẹ pẹ̀lẹ́. Ṣé kò rẹwà? Kò kọjá àfaradà. Màámi, ebi ń pa wá. Má bínú. Ẹ lọ bọ́ṣọ mi kí wọ́n bá yín sóúnjẹ.
Nítorí tí iná mo ṣe rìn o. Nítorí tí mo fi rìn wálé o. Nítorí tí iná. Adunni, mi ò mọ̀ pé kíní ilé tó yìí. Jọ̀ọ́ ṣáà dáríjì mi. Má bínú pé mi ò wá wẹ̀ bó ṣe yẹ kí n máa wá wẹ̀. Ẹjọ́ mi náà kọ́. Mo ń káàkiri gbogbo gbòòrò ni. Mò ń wáṣẹ́. Àbí kí gbogbo ẹ̀ lè dáa. Ṣùgbọ́n mo ti kọ̀wé sílé ìtura Whitefield. Mo gbọ́ pé máa ń san wọn dáadáa mẹ́ẹ̀. Ẹwà. Gbogbo nǹkan tó sọ pátá ló yé mi. Àmọ́ èyí tó ṣe pàtàkì jù ni pé èmi náà ṣáà ti rí iṣẹ́. Mo ti rí nǹkan tí mò ń ṣe. Owó tó ń san fún mi ò pọ̀. Ṣùgbọ́n òun mo fi ń gbéra mi pẹ̀lú àwọn ọmọ. Àbí èlò ni 12,000 lè ṣe? Kí ló lè ṣe nínú oṣù kan? Bẹ́ẹ̀. Tí ẹ dá, ó ṣáà rí nǹkan tó fi ń pawọ́ dà. Tẹ́mi bá rí inú ẹ̀rí, inú mi á dùn. Àbí ṣé gbogbo ìtàn rí gbẹ́rẹ́ fún ni kò sí nǹkan kan. Ṣùgbọ́n nǹkan kan ló dá mi lójú o. Láìpẹ́ láì jìnnà, Ọlọ́run á rẹ́rìn sí wa. Àmín, àmín, àmín. Báwo wà ni? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló ṣe o. Èmi kọ́ o. Kí ọ̀rẹ́ mi tó kú, a máa ń gbowó kan lọ́wọ́ ilé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. Ìgbà tó wá kú tán, mo padà lọ síbẹ̀. Wọ́n rántí pé irú àwọn owó kéékèèké tí máa ń fi sí ilé iṣẹ́ adójútòfò. Àwọn ló ràn mí lọ́wọ́ tí mo fi gba owó èlé. mo fi set up business tó ń rí. Amen. Ìjọba òṣòfin kéèyàn kú sí di nǹkan ní nǹkan. Èmi lèmi nílé yìí. Èmi ni mo kọ́. Mo tún ti wá gba àṣẹ lọ́wọ́ ọ̀dọ́ba láti lé jáde. Ẹ jáde! Ẹ jáde! Kí ni? Wobi, arákùnrin Wobi, ó jáde, ó jáde, mo ní wà jáde. Ẹ wo ẹjẹ sọ fún mi. Ẹ wojú mi dáadáa kẹ tó ṣe. Ilé yìí tí mo wà yìí ni màá gbà lọ́rùn lórí bí ẹ máa kú sí. Wà jáde, wà jáde. Mi ò níbi tí mi ò lọ nílé ìmọ̀ wa. Sọfẹ́ gbọ́. Kò sí ìkọ́lẹ̀ fi kútu jáde. Sọfẹ́ gbọ́. Kò sí ìkọ́lẹ̀ fi mi ṣe. Mi ò bẹ̀rù ọlọ́pàá mọ́. Bẹ̀rù ọlọ́pàá máa bí. Ó da inú ẹ̀ lájọ wà. Kíni? Ó tọrọ ẹ̀jẹ̀. Kẹsẹ́ kẹ̀kẹ́ mọ́. Ìjọba amúnimọ́ọ̀kù ti wà bẹ́ẹ̀ mi ò bẹ̀rù ẹ mọ́. Fílẹ́mílẹ̀ kò kú ọ̀dẹ́ mi. Fílẹ́mí. Kíni? Èmi ò jẹ́ ńlá mọ̀. Ẹ̀rọ palapẹ́ báyìí ni mò ń jẹ. Ẹ bá rẹ̀ dàgbà o. Ọkọ àtìyàwó. Ẹ gbàgbé bàbá kò sí nǹkan tẹ́ lè ṣe. Ibi báyìí ibẹ̀ la máa wà. Ó dà ṣẹfẹ́ gbọ́. Ẹnìkan ṣoṣo ni mi lọ. Ẹnìkan ṣoṣo ni. Ẹnìkan ṣoṣo. Ọ̀dọ́ mo jẹ́ ìtù. Ilé ìdẹ̀ ti kú. Ẹnìkan ni. Ẹnìkan ṣoṣo. Ẹnìkan ni o. Ẹnìkan ni. Ẹ̀yin ni mo fẹ́ gbà wọlé o. Ẹ̀yin mo fẹ́ gbà wọlé o. Ẹ̀yin mo fẹ́ gbà wọlé o. Ẹ̀yin ìwọ ni. Sórí wo bí mo kàn ní àánú ẹ ni. Mo fẹ́ràn ìwà tó ń wù dáadáa. Àánú ẹ máa ń ṣe mí. Lóòótọ́ ò jẹ́wọ́ ilé. Má fọkàn sí pé mo fẹ́ fẹ́ o. Mi ò kí ń jẹ bòròrò o. Àtọwọlé tó jẹ, àti tó sì tó máa jẹ, àti tó máa jẹ títí láéláé máa lọ dúpọ̀ owó. Ẹ ṣe dádì. Ẹ yẹ kú ìtọ́.
Níbo ló ń lọ? Níbo ni ilé yín? Ibẹ̀. Ibi? Oya, jẹ́ mọ́ ẹ lọ́lé. Arábìnrin, báwo lẹ di àbúrò mi mú bẹ́yìn? Mo ṣáà lérò pé kò tí karùn-karùn ṣe. Àtiwọ́ náà, kí lòun ṣe ń tanú? Báwo ló yẹ jáde? Kì í ṣe ló yẹ kó wà ní tí mo ti ń wá káàkiri látàárọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, kò ń ṣẹjọ́ ẹ̀. Díẹ̀ ló kù kí ọkọ̀ gbá lójú títì, èmi ni mo wá fà kúrò. Mo dẹ̀ ní kí mo wá lé mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ ṣé, ẹ káàbọ̀. Kí ni ẹ? Kí tí obìnrin yẹn ṣe bẹ́ẹ̀ yẹn o. Ṣe bíi ti báwo? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ kọ́kọ́ gbọ́ mi. Ẹ wo bó ṣe wù yín bẹ́ẹ̀ tó kì í ṣe ènìyàn. Màámi, ẹ máa ní láti fi òpin sí àwọn òwe tẹ máa ń ṣe fáwọn tí yóò mọ̀. Ẹ̀yin ọmọ yìí ẹ̀ mọ̀ kankan tó yẹ ká máa jó ká máa yọ̀ nígbà tí a gba àmì ẹ̀yẹ ìdíje àgbáyé. Àwọn áńgẹ́lì náà àwọn áńgẹ́lì máa ń dùn. Ẹ bá sọ bẹ́ẹ̀. Mo ti sọ bẹ́ẹ̀. Ó dáa kí èèyàn máa ṣe dáadáa ẹ̀yin ọmọ yìí. Mo ti máa ń kìlọ̀ fún yín. Ẹ má ro ìbànújẹ́ téèyàn kankan bá ṣe. Àti gbọ́ ma. Òun mú díẹ̀ o. Bàbá o. Ẹ̀yin ọmọ dáadáa. Ọmọ léèwé. Ẹ̀lẹ́. Ó léèwé. Bàbá wa. Ẹ ń kàwé ni bàbá. Àbí kí wọ́n fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni sọ. Àwọn tó kù mọ́ ká o. Bẹ́ẹ̀ni. Ẹ kàn kú pípípí ní o. Ilé ọmọ ọdún 22 ó ti kú báyìí. Wọ́n ní jẹjẹrẹ ni àkúmọ̀ tí ń ṣe wọ́n jẹjẹrẹ báyìí. Káyìn kú bí ìgbà tó yẹ pé kò tiẹ̀ sẹ́yà láyé mọ́. Mami. Mami. Jẹ́ lówó ìwọ̀n lọ. Bàbá. Kí ni? Mami ni. Kí ló ṣe yẹ? Níṣẹ́ ló ń gbọ̀n, àwọn ọ̀dẹ̀ ń gbóná. Farabalẹ̀. Ara ìgbóná. Ó gbọ̀n. Ibà ni. Farabalẹ̀. Ń bọ̀. Ara yẹ ìyá ló fẹ́ pa mí. Ṣé ó yẹ wẹ̀rẹ̀ ni? Àbí ẹ̀mí ni dókítà yìí ni? Ṣé ọmọ náà wòsàn yìí ni? Ọdẹ òsì. Ó dàbí akọ́rọ̀ aṣọ. Kó sì fún ọ̀yọ́ ẹ̀jọ̀. Ẹ̀mí mi ti ló fẹ́ pa mí. Ó rojú ẹ̀. Bàbá. Omi gbà. Bẹ́lẹ̀. Sórí eléyìí, wà fún ní síbí ìmùkọ̀ ẹyọ kan. Eléyìí náà, wà fún síbí ìmùkọ̀ ẹyọ kan. Má fún ní méjì eléyìí o. Ó ń gé fún ní o. Síbí ìmùkọ̀ ẹyọ kan. Tó bá ti fún ààrẹ ó wà lẹ́wọ̀ọ́ ni ó gbà. Kò jọ ẹ lójú. Wọ́n fún ẹ lóògùn àìkú. Òní òjẹ́. Ṣé o ti kú rí? Lọ́ọ́ lò bí mo ṣe wí. Ibà ní ara ẹ̀yà ọ̀yà. Ẹ ṣe bàbá. Ṣọwọ́. Ẹbí bàbá. Ọmọdé ṣá. Ibà. Tọ́jú gbogbo wa ni bá ń ṣe. Oorun tó mú ìlú jẹ́ kí bàbá ṣe wà. Ilé ìtún wa kú bẹ́ẹ̀ máa gbà mí o. Mi ò mọ nǹkan tẹ́ lè ṣe. Ṣùgbọ́n ẹ ní láti gbé ìyá yín lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ẹ ṣé a dúpẹ́. A máa gbìyànjú láti wá nǹkan ṣe sí. Kò tọ́pẹ́. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́, ẹ tọ́jú ìyá yín dáadáa. Kí ẹ dẹ̀ má lo oògùn kankan tí wọn bá ti kọ fún yín láti ilé ìwòsàn. Ó dàbọ̀. Àlówó kankan. Kí la fẹ́ ṣe báyìí?
Frank. Ẹ̀gbọ́n Frank. Ẹ̀gbọ́n Frank. Ẹ̀gbọ́n Frank ẹ ṣílẹ̀kùn. Ẹ̀gbọ́n Frank. Ẹ̀gbọ́n Frank. Èmi ni Tóbi. Àbẹ̀tí gbàgbé mi ni. Ẹ̀gbọ́n Frank. Màmí ò yá. Àwọn owó afẹ́wọ̀n kù. Ẹ̀gbọ́n Frank. Àbẹ̀tí gbàgbé ni ìrìn tẹ́ṣe fẹ́ mi àtàbúrò mi ni. Ẹni ẹ máa wà bẹ́ẹ̀ fún wa. Ibo lẹ wà? Ẹ̀gbọ́n Frank. Ẹ̀gbọ́n Frank. Àbẹ̀tí ti gbàgbé omi tẹ́kọ̀ fún wa ni. Ẹ̀gbọ́n Frank. Ẹ̀gbọ́n Frank. Ẹni ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó ra. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án. Ó pọ̀n mi fọ́dún mẹ́ta. Ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó ra. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án. Jọ̀ọ́, bá lọ pé bàbá onílé wá. Sọ fún pé mo fẹ́ rí wò. Má lọ pé wọ́n wá sísìn. Dúró ní sùúrù. Ẹ méjèèjì ní kẹ́ lọ. Kó lè bá mọ̀ pé ó ṣe pàtàkì. Wọ́n ti gbọ́ mọ́ mi. Ẹ ṣé. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé Olúwa. Mami, bàbá nílé sọ pé àwọn ń bọ̀. Mami, mami, mami. Mami, ẹ jọ̀ọ́. Mami, ẹ dìde o. Mami, ẹ dìde, ẹ má ti lọ. Mami, ẹ jọ̀ọ́, ẹ dìde. Mami, ẹ dìde, mami. Mami, ẹ dìde, ẹ dìde. Ẹ jọ̀ọ́, ẹ dìde, mami. Ó ṣe mí náà.
Ibo la máa gbà. Ṣé bí ọkùnrin? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ìgbà tó ń sọ fún mi mo ní àsìkò ló le jù fáwọn ọmọ yìí ìyá máa jà àwọn ọmọ yìí o. Ẹ pẹ̀lẹ́. Ó ṣe ní láàánú púpọ̀ àmọ́ kò sí nǹkan tí a lè ṣe sí. Ọlọ́run ọba ló ń fúnyàn, Ọlọ́run ọba náà dẹ̀ ló ń gbà padà lọ́wọ́ ẹ̀dá. Nǹkan tí mi lérò wípé ó kàn sí mi wípé bí a ṣe máa palẹ̀mọ́ òkú la máa lọ tọ́jú ẹ̀ sí ilé ìtọ́jú òkú. Lẹ́yìn yẹn la máa wá bẹ̀rẹ̀ ètò ìsìnkú, àbí? Kò sí nǹkan tá a ní lóde mọ́. Sí. Rárá! Ìwọ́n mi sọ èrò mi sọ. Kò sí ẹnìkan tó máa fọwọ́ kọ ìjà mi. Kò sí. Bẹ́ẹ̀. Ìbọ̀lẹ̀ wà. Bàbá nínú wọn lọ́rọ̀ yìí ìbọ̀lẹ̀ wà. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ìbọ̀lẹ̀ wà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Mi ò rí ojú yín níbí báyìí rí. Ọ̀rẹ́ wa ni. Ọ̀rẹ́ la jẹ́. Ọlọ́run wa. Ìpínlẹ̀. Kí ló fẹ́ ṣe? Mọ́kàn. Níbi tá a dé yìí, mi fẹ́ kí gbogbo èèyàn bọ́ síta. Àfẹ́gbàdúrà fún màmí ẹ bọ́ síta. Gẹ́gẹ́ bí ipò mi, ẹni tó ní ilé yìí, èyí Ọlọ́run rèé, ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan kan lórí tó ń ṣẹlẹ̀ yìí. Òótọ́ lẹ sọ, ẹ jẹ́ kí gbogbo wa bọ́ síta ká fún àwọn ọmọdé yìí láàyè kí wọ́n gbàdúrà fún màmá wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Ẹ já lọ. Jáde. Mami. Mami. Ẹ jọ̀ọ́ ẹ jí. Deborah. In the mighty name of Jesus. Bàbá mọ̀ pé wá fún yín lónìí. We come today before you in thanksgiving. Nítorí àwọn yín sọ̀rí. Because your word says, ó ní nínú ohun gbogbo ká máa dúpẹ́. In everything we should give thanks. A fọpẹ́ fún yín. We give you thanks, Lord. Nítorí pé àmọ̀ yín pé ẹ̀yin yóò dáhùn ìbéèrè wa. Because we know if we call on you, you will answer us. Ẹ sọ nínú Matthew orí 7 ẹsẹ̀ 7. In Matthew chapter 7 verse 7. Ẹ ní kí a béèrè. That we should ask. Ẹ̀yin yóò fi fún wa. And you give us. Ẹ ní kí a wá. We should seek. Àwa yóò sì rí. Then we will find. Ẹ ní kí a kànlẹ̀kùn. We should knock. Ẹ̀yin yóò sì ṣílẹ̀ fún wa. And you open unto us. A bẹ̀bẹ̀ Ọlọ́run. We beg you. Kẹta ẹ̀mí iye padà fún ìyá wa. That you give life back to our mother. A bẹ̀bẹ̀ fún agbára iṣẹ́ ìyanu yín. We ask for your miracle working power. Akọlẹ̀kùn iye fún Adunni Davis. To knock on the door of life for our mother Adunni Davis. Nítorí àwọn ẹ̀pẹ́ ẹ̀yin ni Ọlọ́run àjíǹde àti ìyè. Because you are the resurrection of life. Adunni Davis. Adunni Davis. Ìdẹ́kùn nínú ogun ní orúkọ Jésù. Rise up in the mighty name of Jesus. Ọlọ́run bàbá. Ọlọ́run ọmọ. The Son. Ọlọ́run ẹ̀mí mímọ́. God the Holy Spirit. Ọlọ́run tí ò ṣe pa ọ́. Ẹ̀yin ni ọba àwọn ọba. You are the King of Kings. Ẹ̀yin ni alágbára ńlá. You are the Almighty God. Ẹ̀yin ni arúgbó ọjọ́. You are the Ancient of Days. Ẹ̀yin ni Ọlọ́run tí ò yí padà. You are the God that is no man that could change. Ọba tó gbọ́rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. The Lord who exalts his name more than his words.
Ẹ̀yin nìkan ni lánàá. You are the same yesterday. Ẹ̀yin nìkan náà ni lónìí. You are the same today. Ẹ̀yin ni lọ́la. And you are the same forever. Ẹ ti ṣe bẹ́ẹ̀ nígbà wo ni? You have done it in the past. Ẹ tún lè ṣe lẹ́ẹ̀kan sí. Then you can do it again. Ẹ ṣe lè rí fún Anna. You promised Anna. Tó jẹ́ gan. The barren woman. Ẹ sọ di ọlọ́mọ. Then she gave birth to a child. Ẹ jí Lásárù dìde kúrò ní òkú. You raised Lazarus from the dead. Ṣé ìyá wa? Ọlọ́run. Ẹ̀yin lẹ dáyé padà fọmọbìnrin Jéhù. You gave life back to the daughter of Jairus. Ẹ tún lè ṣe lẹ́ẹ̀kan sí. You can do this today again. Ẹ dáyé padà fún ìyá wa. Give our mother life back. Adunni Ade. Jésù. Adunni Ade. Jesus. Ọba yóò padà sọ́sọ́ kẹ́kẹ́. In the mighty name of Kábíyèsí. Mo bẹ́ẹ̀. Show your child in the way you should. Gbóhùn àwọn ọ̀rẹ́. Our mother is living in the A sì dúró ṣinṣin nínú ọ̀nà náà. Then we start firmly on the path. Bébè púpọ̀ tó jẹ́ pé ìwọ nìkan ló lè ṣe. Demand for what you can do. Ẹ̀yin ni You are the Trinity. Abraham, Isaac àti Jacob. You are Abraham, Isaac, and Jacob. Ẹ̀yin Ọlọ́run tí ń ṣèlérí tí mú lérí ṣe. Ẹ̀yin alágbára ńlá tí mo máa ń mú jẹ́ wá síbẹ̀. Ọba àwọn ọba. King of kings. Ọba tí ń gbé níbi gbogbo nígbà. The ambitious God. Olótú bàbí. Blessings. Àbúkù ọdún. Wọ́n ṣe oríṣiríṣi ọkọ̀ tí ọlọ́run ti sọ́ọ̀fì ìwọ Olúwa. Wọ́n lọ ọ̀nà òkùnkùn. Ọ̀nà tí ò tọ́ ni wọ́n fi wá lórí ayé. Arábìnrin yìí ní gbogbo ìgbà ìtọ́wọ̀ rẹ̀ tí wọ́n Olúwa ẹni tí wọ́n rẹ̀ máa ń dán. Síbẹ̀síbẹ̀ wọ́n lòdì sí òfin àti ìlànà tí wọ́n lọ́rọ̀ ìwé nípa rẹ̀ lásìlẹ̀ fún wa. Títí tí ẹyẹ tó ń ṣe ní ìgbà àpọ́jú ní ọjọ́ àríjẹ àti ní ọjọ́ àríjẹ. Àmọ́ màmí, ṣe bẹ́yìn lẹ máa ń sọ fún wa wípé gbogbo nǹkan rere lẹ́yìn àti bá mi ṣe. Fọ́jọ́ ọ̀la wa ni, a dẹ̀ má ṣe jèrè ẹ̀. Kí ló dé tá a jèrè ẹ̀? Màmí, kí ló dé? Ọkọ mi, ọ̀nà Ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn. Àwa lè rò bí a pé kò ṣe é, ṣùgbọ́n ó ń ṣe fún wa, àwa ò kàn tí ì rí ni. Bíbélì sọ wípé 1000 ọdún ó dàbí ọjọ́ kan níwájú Olúwa. Ọjọ́ kan ó dàbí 1000 ọdún níwájú Olúwa. Ọlọ́run jọ̀wọ́. Ọba. Elédùmarè. Ọba alágbára. Ọba wo. The creator that never forgets is created. The great and mighty God. Ọlọ́run alágbára. The rod of authority. Arínúròde. Olùmọ̀ràn ọkàn. Adárábáyé. Adárábágbàgbé. You are the one that commanded. Arábìnrin. Òun ló ràn mí lọ́wọ́ nígbà tí ọkọ̀ òṣèré gbà mí ní ayé. Ṣé kòkó ò ṣe é? Ó lè wọ̀nà ní, ó jẹ́ máa wọ̀nà dáadáa. Lóòótọ́ ló ní iṣẹ́ tí o lọ jẹ́ láyé tí o sì ń jẹ́ lọ́wọ́. Tí ọkọ̀ náà bá gbá ọ, ò lè kú. Ìwà tí Àdùnní wù ní ọjọ́ náà ti pèsè ibi gíga fún ní ọ̀dọ̀ mi. Ẹ jẹ́ kí o lọ sinmi. Ọlọ́run, arábìnrin yìí ṣe ìtọ́jú mi ju ìyá tó bí mi sáyé lọ. Arábìnrin, báwo lẹ di àbúrò mi mú bẹ́yìn? Mo ṣáà lérò pé kò tí karùn-karùn ṣá. Àtiwọ́ náà, kí lòun ṣe ń tanú? Báwo ló yẹ jáde? Kì í ṣe ló yẹ kó wà ní tí mo ti ń wá káàkiri látàárọ̀. Àwọn áńgẹ́lì, inú àwọn áńgẹ́lì máa ń dùn. Ẹ bá sọ bẹ́ẹ̀. Mo ti sọ bẹ́ẹ̀.
ó dáa kí èèyàn máa ṣe dáadáa èèyàn ọmọ yìí mo ti máa ń kìlọ̀ fún yín ẹ má ro ìbànújẹ́ téèyàn kankan bá ṣe. gbogbo àtàwọn ọ̀rẹ́ tẹ̀ gbà gbogbo ọ̀rẹ́ tí wọ́n pè ó ṣe àdájọ́ pé ìyá yìí fún ọmọ yìí dáadáa ọlọ́run ọba ò lè jọ ìgbà tó kù tí mo fẹ́ lò ní ayé àbí fífi fún arábìnrin yìí kí èmi máa padà sọ́dọ̀ rẹ̀ kí òun sì padà lọ bá àwọn rẹ̀ ọlọ́run ọba jọ jẹ́ kí àwọn ọ̀rẹ́ jẹ́ àkọ́ṣe rere. Jesus. Gẹ́gẹ́ bí ẹ ṣe pàṣẹ fún òye ìfikẹ́. Just as you commanded. Láti lè jẹ ẹ̀mí púpọ̀ wá sí ọ̀dọ̀ Ọlọ́run wa. Prophesy on dry bones. Kó sì di ìyè. Wá àdúrà àwọn ọmọ rẹ̀ torí ìgbà wa. Ìwọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Receive life in the mighty name of Jesus. Nígbà tí wọ́n sìn. You are the God that giveth consistence. There is God is Salamakuti. Àti òpin èmi ò ní yà yín pẹ̀lú ìyá yín mo dẹ́ ní àkèrè padà. Adunni. Ẹ ṣé Ọlọ́run ẹ ṣé kábíyèsí rẹ̀ ọba àyàwó ọjọ́ oyè ọba wo má ṣe gbé ọba mi ò padà sọ́bìdì rere títí tó bèbè fún ẹ ó ṣe olùwà ṣe Ọlọ́run. Ó yà mí lẹ́nu pé kan báyìí ìṣẹ̀lẹ̀ kò dẹ̀ sẹ́nì kankan tó sọ fún mi. Ẹ̀gbọ́n Kọ́lá ẹ má bínú pé mi ò pè yín tí mi ò dẹ̀ sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mi ò jẹ́ kẹ́ mọ̀ nítorí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti yín nígbà tí mo rí yín gbẹ̀yìn. Gbogbo èèyàn tí mo lọ bá wọn ò dá mi lóhùn àwọn èyí tí mo tún pè lórí aago náà wọn ò gbágo òun ló wá jẹ́ kí wá di Ọlọ́run mi mú. Kẹ́hìndé kí ló tó kọyìn sí kejì ẹ. Kẹ̀yìn sí kejì mi rárá o bó ṣe ń yà ilẹ̀ náà ló yé mi náà lẹ́nu mi ò sí ní ìlú nígbà tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ mi èmi àtọkọ mi ti fìlú sílẹ̀ a lọ sí Ghana mo ṣe máa gbọ́dọ̀ sí ìlú nígbà àkọ́kọ́ ni mo gbọ́ lẹ́nu Bẹ́kì àti ẹ̀wà nǹkan tó ṣẹlẹ̀ mi ì mọ nǹkan kan. Lóòótọ́ kò mọ nǹkan kan pẹ̀ nítorí mi ò sọ fún mo pe aago ẹ̀ títí kò lọ èmi náà ṣe ń gbọ́n sí pé kúrò nílùú ni mi ò mọ̀ tẹ́lẹ̀. Ju gbogbo ẹ̀ lọ ẹ ṣáà jẹ́ ká dúpẹ́ ṣe bóun rè ṣe bóun ló wà láyé jẹ́ ká dúpẹ́. A dúpẹ́ pé gbogbo ẹ̀ ti yanjú báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí mo máa pààrọ̀ ibi tẹ́ ń gbé mo dẹ̀ máa tọ́jú àwọn ọmọ yín. Ẹ ṣé gan. Má ṣe yẹn. Kò tọ́pẹ́ ògì làwọn àbúrò àwọn ọmọ. Ẹ wo ní báyìí o ó yẹ kí gbogbo wa dúpẹ́ lọ́wọ́ bàbá onílé fún ìtọ́jú àti àdúró tí wọn lórí ìta ìbáṣepọ̀. Ẹ jẹ́ kí n lọ pè wọ́n wá. Màá pè wọ́n dúró àwa máa ṣaṣojú gbogbo wọn bí mo kí gbogbo yẹn kú jókòó ọ̀rọ̀ tá a fẹ́ sọ ò pọ̀ ṣùgbọ́n tá a bá ní ká mú kò mú òkun ọ̀rọ̀ níbi àgbà títí ọ̀rọ̀ tíbi tí ọ̀rọ̀ wà a máa jíṣẹ́ fún a máa jíṣẹ́. àti
pẹ́ jù bíbá iná ṣáà lè ta sí bíbá. Òde ní sùúrù ibẹ̀ láti máa wà máa rí ta ó ẹsẹ̀ ti sìn. sún ìdàlẹ́ kẹ́rìn máa gba títí lọ́dọ̀. Ṣáà máa rọra, òun ló ti fẹ́ ṣubú yẹn, ṣáà máa rọra. Ṣáàdẹ̀ ni wàá rí mọ́tò báyìí. Gbogbo taxi tó ń kọjá ti kùn náà, kí ni gbogbo eléyìí? Wọ́n máa tó rí ta ẹsẹ̀ sìn. Ọ̀rẹ́, àwọn tá à ń sọ ọkọ lójú síbẹ̀ yẹn ni. Àwọn ọ̀dà. Àwọn ọmọ wòlíì yẹn, àwọn wòlíì ọmọ yẹn. Ọmọ màá ní. Mo já sọdá kí kò tó gbé taxi jáde. Mo já sọdá. Ṣàrọ̀ra sáré. Ẹ káàsán, wòlíì, ẹ káàsán. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Bó ṣe wo bó ṣe fọwọ́ kàn mí báyìí, gbogbo ẹ̀sùn ara mi ó lọ ni. Jésù ṣe. Ó ṣe gan. Ó tọ́ ni, ara tiẹ̀ ti yá. Bí wọ́n yìí ń lù ní lọ́pọlọ tèmi ni kò ì dúró. Ṣé mo ṣe burú tó lélẹ̀ ẹgbàá mi? Ẹ jọ. Àwa kọ́ lè máa dúpẹ́ fún ọ. Ọlọ́run ọba tó wà lókè lè máa dúpẹ́ fún ọ. Ṣé ẹ rí nínú ìwé mímọ́ ní Éfésù orí 4, Ọlọ́run sọ wípé òun máa rán àwọn èèyàn tó dàbí òun tó máa wá jíṣẹ́ àwọn wòlíì lọ́kùnrin lóbìnrin. Àwa kọ́ lè máa dúpẹ́ fún ọ. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Àpẹẹrẹ ń pé iṣẹ́ ìyanu ni o. Àwa kọ́ lè máa dúpẹ́ fún ọ. Ọlọ́run ọba lókè ni. Bàbá màmí, àwọn ò kí ń ṣe oníṣẹ́ ìyanu. Ọlọ́run ò dẹ̀ tí sọ fún wa pé òun ti fún wa lágbára láti máa ṣiṣẹ́ ìyanu. Ìyá wa padà sí ayé torí pé a nígbàgbọ́ pé Ọlọ́run á mú wọn padà. Ọlọ́run nínú àánú ẹ̀ dẹ̀ mú wọn padà. Wọ́n mi, a kì í ṣe oníṣẹ́ ìyanu. Ìgbàgbọ́ nínú Ọlọ́run ó ṣe pàtàkì, pàápàá jùlọ pẹ̀lú sùúrù. Ṣé rí àwọn èèyàn yìí, tá a bá ti fẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run, àfi ká fẹ́ nígbà yẹn ní wákàtí yẹn ni. Ṣé rí nígbà tá a ní kankan, a sunkún àkígbe fọ́lọ́run, kò séyìn kankan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìwò wa nísìn, mà tẹ́ bá fẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run, àfi kẹ́ ẹ tẹra mọ́ àdúrà yín, kẹ́ ẹ dẹ̀ ní sùúrù, ìsùúrù gangan ni kókó, kẹ́ ẹ dúró de Ọlọ́run títí Ọlọ́run máa fi dá yín lóhùn. Ọlọ́run nìkan ló ní ògo o. Àwa wá ń lọ sí ìjọsìn, ṣé máa tẹ̀lé wa? A máa lọ. Ẹ máa tẹ̀lé. Mò ń wá kabúkabú tó máa gbé wa débẹ̀ ni. Tá a bá rìn lọ báyìí, a máa rí kabúkabú lọ́nà. Ó yẹ ẹja lọ. Náà ń gbàkóso. So, máa. Adùn, inú mi dùn gan ni o. Bó ti bẹ̀rẹ̀ kọ́ṣẹ́ ní ilé ìkọ́ṣẹ́ tìpínlẹ̀ Kwara. Ṣé gbogbo àwọn tó kọ́ṣẹ́ ń bẹ̀ wọ́n yanjú. Màá wá ṣe sùúrù kí wọn náà ṣetán. Wàá lè darapọ̀ mọ́ wa ń bí. Kódà mo ti bá alága wa sọ̀rọ̀. Inú wọn dùn gan ni. Wọ́n làwọn ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ nígbàkúgbà tó bá ti ṣetán. Ẹ wá, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Ó dẹ̀ kú ìtọ́jú mi. Ọ̀rẹ́ mi ó ṣe gan. Ọ̀rẹ́, kí la wà fúnra wa fún? Pátá wà fúnra wa fún nìyẹn. Ṣùgbọ́n wà ó, má jìnnà sí mi bí o. Jìnnà bíi ti báwo? Má jìnnà. Ilé jìnnà sí ẹ̀wọ̀n náà ló ń tọ́jú mi. Má jìnnà. Kò sí, má jìnnà. Àlàáfíà ni. Lẹ́yìn àyẹ̀wò tí mo ṣe nípa àṣeyọrí ọ̀rẹ́ ìyáàfin Davis, mo rí pé ó ṣe dáadáa nílé ẹ̀kọ́ ìmọ̀ àti iṣẹ́ ọwọ́ tó wà ní Àjàṣẹ́ Òpó ní ìpínlẹ̀ Kwara.
inú mi dùn láti ti sọ fún ẹ pé ó máa darapọ̀ mọ́ ilé-iṣẹ́ yìí ó máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú wa gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé àwọn tó bá yege jù tó sì fi tọkàntọkàn ṣiṣẹ́ la máa ń gbà ní ilé ìtura Whitefield. Màá fẹ́ kó bá mi pè lórí aago wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé alága àgbà wa Ọ̀gbẹ́ni Wọlé. Kò tọ́pẹ́. Okay. Gbéjà fún mi. Kókó wà ní. Ẹ̀mí tèmi ìrìn bọ́ sógun àwọn ọkùnrin. Olórí burúkú ṣòkòtò tó lọ sódì. Mo fẹ́ kàn yà. Mo fẹ́ kó mọ̀ pé wọ́ríọ̀ méjì pàdé ara wọn. Wọ́ríọ̀ obìnrin ni ẹ wọ́ríọ̀ ọkùnrin ni mí. Ìjáde mi gbòòrò títì sinimá tuntun wọ́ríọ̀ lọ́mọbìnrin títí àyègè lóòótọ́ mo gbà ọ̀pọ̀ Odúnladé Adékọ́lápọ̀ ó ya gbalagbala ó fojú ẹ̀rí mọ̀ bó. Mo wà bẹ́ẹ̀ ṣọ̀pọ̀ tí wá síbí láti kó owó mi wá. Jẹ́ ká fi pàdé sílẹ̀ láàárín èmi ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ máa jẹ́ kó mọ reason tó fi ń pè mí ní wọ́ríọ̀. Iná kànáà fàárí yẹyẹ Odúnladé Adékọ́lá kù sí i lọ́wọ́ ó di gentleman gbẹ̀yìn. Oh baby. Hi honey. Are you fine? I'm fine. Yóò rí jẹ́ kí ọlọ́run mọ̀. Ó sì máa bọ́nu pàkúté ìkó yẹ. Ẹgbẹ́ ọlọ́jẹ bẹ́ẹ̀. Sinimá titun wọ́ríọ̀ ní kẹ́ra kẹ́wò kẹ́gbá. Ó ti lù jù. Fẹ́tí Àyìgè ló produce ẹ̀. Directed and packaged by Odúnladé Adékọ́lá. Starring Odúnladé Adékọ́lá. Ìrètí Ọ̀sáyẹmí. Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá. Àfíìs Abíọ́dún. Fẹ́tí Àyìgè. Babátúndé Adérìnlóyè. Tósìn Ọláníran. Níkẹ́ Amsat. Adémọ́lá Àmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun wọ́ríọ̀. Action packed movie ní suspense inú ẹ̀ gáyàtà. Ó ti jáde grab your copy now Olasco adé orí òkè kò tó tẹyẹkẹyẹ. Ó funfun bí àlá ká ṣe bí ẹni kú ká mẹ́ni tó fẹ́ ní. Àwọn epo onídìrí di orí olórí kò sẹ́ni tó máa di orí tirẹ̀ fún alámúṣènìyàn ó ṣe é dénú sáré ẹ ò rí bí ṣerere tí ó kéré láyé ayé gbọ̀ngbọ̀n ọkàn mi máa rẹ̀ funfun nẹ́nẹ́ o àyà mi máa rẹ̀ funfun nẹ́nẹ́ o ìmọ́lẹ̀ wọlé dé funfun nẹ́nẹ́ o funfun màmá mi ó fọ̀rọ̀ Olúwa kọ́ mi ó fọ̀rọ̀ Olúwa bọ́ mi dúró jẹ́ wọn mọ́ dúró ohun kó pẹ́ títí ìyà yìí adópin ìyanu máa ṣẹlẹ̀ dájú jẹ́ ká rọ́jú iye mo rí ọkàn mi máa rẹ̀ fún nẹ́nẹ́ àyà mi máa rẹ̀ fún nẹ́nẹ́ ìmọ́lẹ̀ wá dédé fún nẹ́nẹ́ fún nẹ́nẹ́ wítìrẹ́ kò jẹ́ wítìrì o ọ̀wọ́ epo láráyé banilá kúlù ṣe nàtẹ́ nàtẹ́ bọ̀yà ṣe tirẹ̀ kò jẹ́ ṣe tèmi o ọwọ́ mi màrè màrè.